قيوم من شبه أنا يا حي يا قيوم ولا بفائزة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا الله تبارك يا الله تبارك يا الله تبارك يا الله تبارك يا الله بسم الله الرحمن الرحيم اللهم يا من سراج جميلة وسطي القبور ولم يعكس جارية ولا ياتك الزتر ويا عزم العفو ويا عزم التجاوز ويا واسع مغفرة ويا باسط اليدين ويا سميع كل نجوى ويا مطاع كل شكر ويا كريم الصفر ويا عاصم المن ويا مكلا صلاة متعدى من يا من يستحقك يا رب يا سيدي يا مولانا ويا جابت فوت جهنم وانت شاوي أقول كتب بالأجية ولا بأزالنا àtẹ́kùtà ìdánilẹ́sọ̀ tí a máa fi ọdọọdún tí eléyìí jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún ti ọdún yìí eléyìí jẹ́ 16th annual Ramadan lecture tó tí ẹlẹ́ẹ̀kọ́ máa fi lè ṣàfihàn fún wa á kí gbogbo àwọn tó ń jẹ́ alágbàtẹ̀rù prógrámù yìí ẹlẹ́tẹ̀rù àfáwà Abdulrahman Usman àtòlùmọ́yè tó wà nílùú Amẹ́ríkà àti àwọn bàbá wa àgbà tó wà ní Amẹ́ríkà àwọn náà ní aláàjì wa Mustapha tí wọ́n wà nílùú Amẹ́ríkà bẹ́ẹ̀ náà aláàjì wa Accept Usman àwọn náà ń bẹ nílùú Amẹ́ríkà bẹ́ẹ̀ gbogbo wọn tí wọ́n jẹ wà lọ ní àwọn aláàjì wa Abdulgani Usman bákan náà àbúgbò àwọn brothers wa tí wọ́n wà lọ kárakáta ni wọ́n ṣe ọlọ́run tó jẹ́ ọba rẹ̀ kí wọ́n fi ilé ṣe àṣeyọ àgbẹ̀rẹ̀ fún wọn ọlọ́run tó bẹ̀rẹ̀ bá bùkún wọn wọ́n ti gbà nínú ayé kọ́ni láti má yẹ kí wọ́n wáyọ̀ láyé ọlọ́ ورفعناه مكانا عليا كان غير عشيفنا والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم يا جماعة المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أحييكم بتحية من عند الله التحية مباركة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كلام كما بنبي. أتوارى لي. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. lábẹ́dẹ́ àwa kí gbogbo àwọn àgbààgbà nínú jàmá mọ́sálásí Ọlọ́run gbẹ́bẹ̀ Ọlọ́run tó ní kó máa dá ṣojú yín báyìí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. Àmín. ọgbọ́n kan lẹ fi tó àti làákàyè ẹni tágbàlagbà ti rí ó ti pọ̀ rẹpẹtẹ bọ́mọ kékeré bá fẹ́ gbégbèsè fún àgbàlagbà láníwá àti kọjá ń bẹ̀ báyìí ni ó ṣe Ọlọ́run tí ò wá ní kí èdè àìyedè wà láàrin wa Ọlọ́run má dá sí wa láàrin láyé. Àmín. a kí gbogbo ẹ̀yin àgbààgbà lọ́kùnrin a kí yín lóbìnrin pàtí kí àwọn bàbá la kí ẹ̀yin ìyá náà ìjọ alásàlátù Ọlọ́run gbẹ́bẹ̀ ẹ̀yin lẹ gbèrò Ọlọ́run níjọ́ ó bàjẹ́. Àmín. àwa kí gbogbo àwa yúùtù kódà inú mi dùn tí wọ́n bá níta ló nídùnnú èmi wàláyé mi ni. Alhamdulillah. ẹ wo gbogbo àwọn ìpìlẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ nínú mọ́sálásí Ọlọ́run gbẹ́bẹ̀ Ọlọ́run ní ká máa fi kùrìsíyù àbí ká máa fi kúlù aláwọ̀ ránṣẹ́ sí wọn. mo bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ọdún tó ń bọ̀ náà tàwa yín náà lájọṣe tèṣí ni èyí tó ti wá lọ nínú wa tóun náà wà nínú àwọn ìpìlẹ̀ òun náà ni àfọ àwọn Abdul Fattah onínàgìjà kan tó máa ń pè é làjà ọmọ làjà màjò tó òun ti lọ Ọlọ́run bá wa kẹ́ Ọlọ́run bá wa kẹ́ Ọlọ́run bá a ṣe fún sinmi fún tó bá kárí gbogbo àwọn tó ti lọ nínú mọ́ṣáláṣí Ọlọ́run gbẹ́bẹ̀
ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún àwa náà tá ìṣàdúrà fún bísímìlá ìkúlù wà là. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد gbogbo ولم àwọn يكن tí له كفوا àwọn احد. àfa wa àfa ńlá tí wọ́n ń bọ̀ wá ṣe wá sí fún ọlọ́njọ́ débi láyọ̀ bí wọ́n ti ń ṣe èyí tó ń gba yìí èyí tí wọ́n fẹ́ ṣe fún wa yìí náà ọlọ́run má fàbùkù kan láéláé ọlọ́run bá gbé ọ̀gá má rẹ̀ wọ́n lẹ̀ gbogbo wa náà tá a fẹ́ gbọ́ wá sí èyí tá a bá gbọ́ ọlọ́njọ́ lè wúlò fún wa Ramadan ìdá kan ń lọ nínú ìdá mẹ́ta èyí tó kù náà ọlọ́njọ́ ṣojú ẹ̀mí wa o àwọn àti bẹ́ẹ̀ ìṣàṣemọ́ o gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ pátá nínú mọ́sáàsì ọlọ́ngbẹ́bẹ̀ ọlọ́run má rẹ̀ wá lẹ̀ gbogbo àwọn àgbà náà ọlọ́run àgbà wa náà ga dá àwọn làwọn náà kú wa ta. إلا بالله ولي إلا العظيم. في بسم الله الرحمن الرحيم إلا في قريش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. محمد تعيد أيدي أنا جاء وأنا أولي هذا ما فريه أولي الله أكبر وعليكم السلام ورحمة الله وبركاته. نعم mission àwọn ni wọ́n fi fi ara wọn wá yẹn wọ́n lè sálámọ̀ sí wa bákan náà ni vice missioner wa Sheikh Harun Abdulsalam àwọn jọmọ́ fẹ́ yín dáadáa tẹ́bá wo 1000 tẹ́bá wo dáadáa ẹ bá fa wa ń bẹ̀ ẹ gbọ́dọ̀ tóbi ni 1500 ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. ọlọ́run tẹ̀lé ariwo pé alẹ́kùn àlàáfíà tó lọ́ra tán ọ̀nà màdùgbò ẹ̀ fún ọ. bákan náà àwọn bàbá wa coordinator tí ẹ pé àwọn ní àgbà coordinator youth àgbà náà ni alágbà paabu wàhálẹ́kùn sálà ọlọ́run tẹ̀lé ariwo pé coordinator ti sí ṣàbá. Àfẹ́ àmùsùlùmí díìnì ẹja rí dáadáa. Ayé sí àdó ṣàwọ̀ mẹ́ka jìbálẹ̀. Wọ́n lè rẹ́rìn sáwọn ọ̀rẹ́ rẹ́rìn o. Ayé ti billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله وما يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني يا بني يا بني يا بني لا تشرك بالله يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم
وأنزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله ورسوله فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. الله أكبر. ọpẹ́ dùnú ni ọba má bá wa ló jẹ́ ọpẹ́ ìdùnnú ọlọ́mọ bọ̀ ọpẹ́ ìdùnnú ọba má bá wa ló jẹ́ ọpẹ́ ìdùnnú ọlọ́mọ bọ̀ ọpẹ́ ìdùnnú máa ní kọ́ba má bá wa ló jẹ́ ọpẹ́ ìdùnnú ọjọ́ bàbá ló ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́ba má bá wa ló jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú àti àbàbà wa ló jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́ba má bá wa ló jẹ́. ẹ̀yin sísítà mi inú oṣù wo ni alukuriyani sọ̀kalẹ̀ inú oṣù wo ni alukuriyani sọ̀kalẹ̀ ẹ̀yin obìnrin ni mò ń bá wí o inú oṣù wo ni alukuriyani sọ̀kalẹ̀ ìgbà tó jẹjẹ ń bọ̀ yìí mo fura sí ẹ o àwọn tó ti wà lẹ́tẹ̀lẹ̀ kò dáhùn inú oṣù wo ni alukuriyani sọ̀kalẹ̀. Oya tó bá nà ọkọ náà ọkọ má wí sí táìmì. Máì jẹ́ fún máì. Assalamu alaikum.
inú oṣù wo làlùkùránì sọ̀kalẹ̀ inú Ramadan. Tekbir Allahu Akbar ó ti ẹgbẹ́ ọkàn ni ò nínú márùn-ún ọ mẹ́ta máa fún ní kọ̀ọ̀kan ní ẹnì kọ̀ọ̀kan ní mẹ́ta mẹ́ta tó bá ti mọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì eléyìí ti máa le jù fún ẹ àwọn ọkùnrin ló lé léyìí ẹni tó kù mọ́ ká oṣù Islam tá a ní ká a ní Lárúbáwá. ربيع الأول ربيع الثاني جمادى الأول جمادى الثاني رجب شعبان شوال رمضان ذو الحجة. Ó ti gbé fò. محرم صفر ربيع الأول ربيع الثاني جمادى الأول جمادى الثاني رجب شعبان رجب شوال شعبان محرم صفر ربيع الأول ربيع الثاني جمادى الأول جمادى الثاني رجب رمضان شوال ذو الحجة. Hi, my name is Faisal. Muharram Sofa, Rabiul Awwal, Rabiul Thani, Jumadal Awwal, Jumadal Thani, Rajab, Shaban, Ramadan, Shawwal, Dhul Hijjah, Dhul Hijjah. Takbirullah. Àdúrà wo l'Ànábì ní kí a máa ṣe nígbà tí a bá jí? Obìnrin àti sísà tó lo jábù blu yẹn. Absalam Nasirat. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Another person. Allahu Akbar. Ó pa lórí ni. Ó mọ̀ tẹ́lẹ̀. Mọ̀ tó ti sá lọ. Alhamdulillah alladhi ayana at'amani hada wa razaqani. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar. Àwọn bàbá wa akọ̀wé àdínì àwọn náà tún ní pé àgbègbè àwọn ọmọ yẹn sẹ́ wọ́n á gba ẹ̀bùn Kùránì wọ́n á sì gbẹ̀bùn owó wọ́n fún wa ní Kùránì méjì. Allahu Akbar. Wa rafa'nahu makana aliyya. Ọlọ́run bá jẹ́ kí ọwọ́ yín máa lọ sókè òkè ní ọlá yín ó máa lọ. Ẹ yá tún kà lórí òkè gbági. Bàbá jí làárọ̀ àdúrà ọ̀làná bẹ̀rẹ̀ kàwá ṣe Fatima. Ya barakallahu fi ó ti ṣe mistake. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ismi Mutmainna Bashir. Alhamdulillahi allazi ayana ba'da ma amatana wa ilayhi nushur. Tá bá fẹ́ jẹun ńkọ́? Tá bá fẹ́ jẹun. Tá bá fẹ́ jẹun àdúrà wo la máa ń ṣe? Allahumma balikana fina wa zakana wa qina azabana. Tá bá wá fẹ́ sùn lálẹ́ ńkọ́? Okay. Fi suratul Kautsara. Bismillahirrahmanirrahim. Suratul Kautsara. Bismillahirrahmanirrahim. Inna atainakal kautsar fasalli rabbika wanhar inna shani'aka huwal abtar. Kabirullah. Lọ dúró sọ́dọ̀ àwọn tó kún ẹ̀. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابدون ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. Inú oṣù wo ni àwọn Mùsùlùmí máa ń yan jákà? Wọ́n máa ń yan jákà. Kí n tún ràn ẹ́ lọ́wọ́ nínú oṣù wo làwọn Mùsùlùmí máa ń yan Zakatul Fitri? Mo tún ràn ẹ́ lọ́wọ́ nínú oṣù wo làwọn Mùsùlùmí máa ń yan jákà?
Inú oṣù Ramadan. Allahu Akbar. Inú oṣù Ramadan ló gbà. Ẹlẹ́ẹ̀kẹta. Tẹ́sbíù tí a máa ń kà, kí ni àwọn kan tá a máa ń kà nínú 33 alákọ̀ọ́kọ́, 33 ẹlẹ́ẹ̀kejì àti 33 ẹlẹ́ẹ̀kẹta, kí la máa ń kà? Alhamdulillah tasbih. Subhanallah tasbih. Walhamdulillah tasbih. Wala ilaha illallah tasbih. Kí ni tó mọ̀ nínú ìbéjì tó kù? Allahu Akbar tasbih. Ìyá tó ń sọ ìdí ẹ̀. Subhanallah tasbih. Walhamdulillah tasbih àti Allahu Akbar tasbih. Kabirullah. Ọ̀yà. Ka Suratul Nasir. Bismillahirrahmanirrahim. Qul a'udhu birabbil Nasr. Suratul Nasr. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. Inú àyà wo ni Ọlọ́run bá ti sọ̀rọ̀ ààwẹ̀ inú àbí súrà wo ni? Lẹ́nu ọmọ kékeré tó náwó yìí. Irú súrà wo Ọlọ́run bá ti sọ̀rọ̀ ààwẹ̀? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ẹ̀? Awal beri. Awal Malik. Inú súrà wo Ọlọ́run bá ti sọ̀rọ̀ ààwẹ̀? Ya ayyuhallazina. Mi ní kò kà fún mi. Inú súrà wo Ọlọ́run bá ti sọ? Ó mọ̀ ó yá wá kà á. Ó yá kà á. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhallazina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun ayyaman ma'dudan wa man kana minkum maridan aw ala safar fa'iddatun min ayyamin ukhra wa 'alal Kabirullah. Allahu Akbar. Ìyẹn náà tó. Ilé ẹ̀gbin tàbá fẹ́ lọ tọ́lẹ̀tì àdúrà wo lànà bí ní ká máa ṣe? Ká fẹ́ wọ toilet. Allahumma inna a'udhu bika minal khubuthi wal khaba'ith. Tàbá wá fẹ́ jáde ńkọ́? Ó yá ọ. Ẹ má kọ̀ǹfíìsì ẹ̀ tàbá fẹ́ jáde ńkọ́? Ẹ jáde ní toilet kí a máa sọ. Subhanaka wa bihamdika. Kabirullah. Kọ́lọ́mọdé ìfàlùbáríkà tí wọ́n bá náà tó. 2 3. Okay. Wọ́n bá forí kanlẹ̀ nínú òun, wọ́n forí kanlẹ̀. Kí ni wọ́n máa ń sọ? Sujud. Ẹ padà. Wọ́n bá forí kanlẹ̀ nínú òun. Wọ́n ń wọ ọmọ kékeré kan tó fẹ́ náwó ni o. Ọmọ tó kéré jù tó fẹ́ náwó tó ń bá forí kanlẹ̀ nínú òun. Mi ní tì fún ọ, torí wọ́n tètè ń bọ̀ ni. Ìwọ. Ẹ̀ tó ń bá forí kanlẹ̀ nínú òun kí ni wọ́n máa ń sọ? Subhana rabbiyal a'la. Tó bá jẹ́ kí wọ́n á rúkú ní kọ́. Wọ́n bá rúkú Subhana rabbiyal azim. Tó bá wá jókòó láàrin méjì kan tó máa ń kókè ẹ̀yìn máa ń wọ́pọ̀ òní gẹ̀ẹ́sì yẹn máa ń jẹun fún ẹ níyẹn. Okay, 2. Jẹun fún ẹ ní last one. Tó bá wá jókòó, wọ́n máa ń ṣe ọwọ́ bí wọ́n ṣe máa ń ṣe ọwọ́ báyìí lórí orúkún. Kí ni wọ́n máa ń sọ? السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. Kabirullah. Allahu Akbar. Kí ló kọ ẹ? Muhammad what? Abdulhamid Muhammad. Abdulhamid Muhammad. Nínú súrà wo lọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ Laylatul Qadri? Nínú súrà wo? Suratul Qadri. Kà fún wa ká gbọ́. Bismillahirrahmanirrahim.
Kebetulan ka suratul Fajr. Bismillahirrahmanirrahim. Wal-fajr wal-fajr walayalin ashr wasyaf'i wal-watr wal-layli idha yasr. Kebetulan Allahu Akbar. So last one, apa yìí another ni wala wani fún mo bí báyìí. Mi béèrè lọ́wọ́ ẹ̀. So àpò oníláwà ni ló kàn báyìí. Okay. And in practice class teaching. Only for Surati class. One of them for you now. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Irun wo la máa ń kí lẹ́yìn ìṣá? Irun wo la máa ń kí lẹ́yìn ìṣá? Náfìlà wo la máa ń yàn lẹ́yìn ìṣá ìṣẹ́ńgẹ́dẹ́? Náfìlà wítìrì. Náfìlà àti wítìrì. Ṣáfihàn àti wítìrì. Èwo la máa wá ń kí bíbọ̀ ká tó kí àsùbà? Náfìlà wo la máa ń yàn síwájú ká tó ká àsùbà? Ọ̀yá. Ismi mawar tó jáde. Náfìlà wo la máa ń yàn síwájú ká tó ká àsùbà? Láti ìfàjì. Salatul Fajr aw rak'atayn al-fajr. Wà ní ẹlẹ́gbẹ̀rẹ̀ ní ìṣàgbàgbọ́lá ìlàsàmàjà nígbà. So èyí ni a ń ṣe 16th annual Ramadan tafsir. Èyí ló pé ọdún mẹ́rìndínlógún pé a ti ń ṣe ní ọdọọdún. Ọdún yìí ní number 16. Tá a máa ṣe wáàsí, tá a máa gbé àwọn èèyàn ńláńlá wá láti wá sí wáàsí. Adédágbé wá lọ́dún yìí ní Alhaji wa àlùfáà ńlá àmọ̀júdù ẹlẹ́hà àwọn alágbéwá lọ́dún Ọlọ́run ọdún tó ń bọ̀ àti máa gbé àfáà ńlá ní ìyá tí ó làmì tó láta ọdún yìí bá ṣe ṣe Ọlọ́run bá gbé tó ṣojú ẹ̀mí wa bá ṣe ṣe lọ́dọọdún nìyẹn tí a máa pín oúnjẹ fún àwọn tó gbààwẹ̀ tí a máa pín owó fún àwọn tó gbẹ̀bùn tí a máa pín Kùránì fún gbogbo àwọn ọmọ tí ó bá ń ṣe ìtàgé ìwà tí wọ́n yege a máa pín owó fún wọn a máa pín Kùránì fún wọn a máa pín oúnjẹ fún àwọn tó bá gbààwẹ̀ a tún máa pín oúnjẹ fún àwọn tó bá gbé èrè tó gbé ètò tó wá wù wọn gbogbo wọn la máa ń dùn ní Ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá ràn wá lọ́wọ́ láti gbé kí ètò náà kó ṣeé ṣe Ọlọ́run bá lágbè wá wá dùn sí wọn ní àpò ó bẹ̀ lárí bọ̀dá wa àfa wa Abdulrahman Ṣọlá Àtòbélóyè Ọlọ́run wàá bá mi dúró tì í ẹni gbogbo àwọn tí wọ́n jọ wà ní ìlú èdè tí wọ́n ń nawọ́ sí wa Ọlọ́run wá bá wà pẹ̀lú wọn ọkọ̀ ọba àtàgbà ọba máa jẹ́ kó ṣá wọn lẹ́sẹ̀ wọ́n kó èrè epo wálé àwọn tí wọ́n fúnlẹ̀ náà síbú wọ́n bá wa láyé àtàlàáfíà ọlọ́àmọ́lì Muhammad láwọn làwọn láfùwẹ́ta ilẹ̀ abiláyé alhàlúyò alhàzù. ìwà bàbá wa pátápátá tí wọ́n jẹ́ bàbá ìmáàmù wa ní gbogbo Ìlàsà Màjà lápapọ̀ a fi kalẹ̀ wọn àti bàbá wa ìmáàmù wa ní ọlọ́ngbẹ́bẹ̀ mosque a fi kalẹ̀ yín a fi kí bàbá wa bàbá ńlá bàbá tí Ọlọ́run yàn tọ́lọ́run rán kó wá máa ṣe iṣẹ́ ẹ̀sìn a kí káàbọ̀ marhaban bikum nísìnyí a bá pe àwọn tí wọ́n gba ẹ̀bùn tí a ṣe lẹ́ẹ̀kan Faisat ta ló jẹ́ Faisat Faisal Barakat Sani Koyum Adegbero Adesekola Hali Morenikeji Ali Morenikeji Ali Amin ya Allah. Morenikeji Ali Koyum Adegbero Wabutu biladi dami fasilami sahati fún bismi kama ini
آية تعيش بلادي ويا الوطن حبيب الملايين هم صفا سبيل لمركزنا ذا العلا هذا الإمام داود لنا بطاغية النداء بالدعاء سلموا على المهضر اليوم فضيلة الشيخ مولانا العج عبد الداود الفلا البدوي أدام الله وياه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. قيام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله. eléyìí ni 16 years a ti ń ṣe Ramadan lecture tá a ti ṣe ní ọdún tó jẹ́ 2025 abẹ́lẹ́ ọba àlékẹ́lá èyí tí a ṣe lọ́dún yìí kọ́nà ọba àlékẹ́lá tó dákun bá gbà ní ìbádà fún wa gbogbo àwọn tí wọ́n ràn án lọ́wọ́ tètè náà fi gba ṣíṣe kọ́nà ọba àlékẹ́lá tó dákun bá pọ́n ọ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ ń ṣe ètò náà tí wọ́n jẹ́ ìgbìmọ̀ gẹ́gẹ́ bí coordinator ni àti àwọn secretary ni àtàwọn tó já sí pé mission bẹ̀ lápapọ̀ àti gbogbo ẹgbẹ́ lápapọ̀ gbogbo apáta rẹ̀ ni adúpẹ́ fún àti gbogbo àwọn àgbàgbà nínú mọ́ṣáláṣí wa ọlọ́run gbọ́dọ̀ mosque tí wọ́n fún wa lọ́sẹ̀tẹ̀ náà fi já sí ṣíṣe abẹ́ ọlọ́run bá àdìpẹ́ ọlọ́ba tó bá ṣe ẹ̀rọ fún wọn kọ́lọ́run ọlá pé ó ń pèpè yàrá náà ádámù fún pẹ̀lú ìta ànábi ní gbogbo ẹni tó bá fún ọlọ́run bá àdìpẹ́ yóò fún òun náà padà ní àdìpẹ́lẹ̀ ẹ̀san gbogbo àwọn tí wọ́n fún wa lórí ètò náà kọ́lọ́run bá àdìpẹ́ tó bá ṣe ẹ̀rọ fún wọn nígbà èdè àbíká sí pé ká sọ pé ní àdáyẹrí afáwa Abdulrahman akébílóyè Usman ọlọ́dà tó bá ṣe ẹ̀rọ fún wọn wọ́n wà ní Amẹ́ríkà àwọn ṣe gidigidi méje yàrá mẹ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bá wọn sọ̀rọ̀ ní àbúrò lọ́wọ́ tí wọ́n sì wà lórí program náà kọ́lọ́mbà àríkẹ́lá dákun bá fà wọ́n lọ́wọ́ sókè tó bá ṣe ìyàfọ̀ ìta ṣe lọ́dún kọ́lọ́mbà àríkẹ́lá dákun wá fi ṣe àṣemọ́ fún wa. qala la ilaha illallah mumiddan bi sawtihi futihat lahu abwabul janna. alábìlì kò sí èméjì bẹ́ẹ̀ wọ́n mọ̀ sílẹ̀ pàlọ́ jọ́nà fún tí ó máa wọ́ báyìí tí ó sì wọ́ bẹ̀. bi ayyi babin sha'a yadkhul bihi. kò wá nínú kẹ̀kẹ́ òun fún ẹ yóò mú lẹ́kùn tó bá wù bẹ̀ tí ó sì wọ́ bẹ̀. ẹja wílẹ̀ méjì sí. ẹja wílẹ̀ méjì sí. pẹ̀lú ká fagùn dáadáa. pẹ̀lú ká fagùn dáadáa. bẹ́ẹ̀ lọ́rọ̀ ó ṣe bíyà bùkátà ó ṣe bíyà tó. bẹ́ẹ̀ lọ́ni bùkátà ó náà ṣe bíyà tó kọ́ bá ṣe fagùn sí. Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run wọlé àyà Ramadan náà. Àyà Ramadan náà ni. Àfi sìnkú àdúrà múlẹ̀. Àbí kó àdúrà nílẹ̀. Èmi ti ṣe wáàsí fún mi. Àwọn bàbá wa ti ṣe wáàsí fún wa. Àwọn àfọwọ́ aṣàlàyé àǹfààní wo láyà sínú Ramadan. Àwọn àfọwọ́ aṣàlàyé àǹfààní wo láyà nínú Ramadan. Báwo láyà tọ́lọ̀ fi sọ́ta ké yìí. Wọ́n láyà tọ́lọ̀ fi sọ́ta ké. Gbogbo ẹni tẹ́ ṣètò yọ lọ́mọdọ́rọ̀ yọ dàrú. Gbogbo ẹni tẹ́ ṣètò yọ lọ́mọdọ́rọ̀ yọ dàrú. Ẹrọ́jú ni o. Ẹrọ́jú ni. Láti dáwó. Láti dáwó. Kanopi. Kanopi. Microphone. Microphone. Ṣé àjòkó. Ṣé àjòkó. Ẹ wá ra Kùránì. Ẹ wá ra Kùránì. Ẹ fa ọmọ lówó. Ẹ tó fa ọmọ lówó. Nǹkan sì rí báyìí. Nǹkan sì rí báyìí. Ọlọ́run ṣe dẹ̀kun fún. Ọlọ́run ṣe dẹ̀kun fún yín. Àtàyíntẹ̀ wà lé. Àtàyíntẹ̀ wà lé. Àtọ́ wà lábúrọ̀dù. Àtàwọn wà lábúrọ̀dù. Ájì wa Abdulrahman. Ájì Abdulrahman. Bọ́dà rẹ̀ Abubakar. Bọ́dà rẹ̀ Abubakar rẹ̀. Àfa wa Mísánà wa. Mísánà wa rẹ̀. Bàbá ìmáàmù. Bàbá ìmáàmù. Bàbá àgbà. Bàbá àgbà. Gbogbo mẹ́mbà. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin. Tẹ́ ẹ dá sí. Tẹ́ ẹ dá sí. Ẹ má dà ní ẹ̀yin. Wọ́n kálukọ́ dà ní ẹ̀rẹ̀. Bismillahir Rahmanir Rahim ya ayyuhalladhina amanu. Kutiba alaykumus siyamu kama kutiba يا أيها الذين آمنوا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فما كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إذا سألك عبادي فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي فليؤمنوا بي لعلهم يرشدون وإلا لكم ليلة صيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم والآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم واقفون في المساجد تلك حدود الله فلا تقربوها سيبين الله آياته للناس لعلهم يتقون. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. آمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹ ti fún mi náà ní nǹkan mo gbà ẹ̀yin náà gbà yín àti mo ti rán àfa wá sí i. bàbá ti rán àwọn àfa sí gbogbo àwọn àfa tó wà ń jókòó. láwùká náà kínkín
ولو كان جبلي ولو كان بيوتون كوساما لسان لسان ولو كان بنتي ولو كان جبلي ولو كان بيوتون كوساما لسان لسان. Ṣàlàyé kí láǹfààní tá a fẹ́ rí inú àwẹ̀ mi ti yẹn ju tèmi ẹ̀yin náà ràn lọ́wọ́ ẹ̀ ń ṣe tó báyìí ká máa bọ́ pọ́n aládùúrà ká máa lọ lé ní aya afa abibu àti barazaki. oṣù Ramadan agbára náà gbà yìí. As-sawmu yufidu as-sabr. Àkọ́kọ́ nú ẹ̀ òun ní pé ní oṣù àwẹ̀ tá ń gbà yìí a máa kọ́ ni bó láti ṣe sùúrù. Wa fil hadith an Abu Hurairah radiyallahu ta'ala anhu. Látọ̀dọ̀ Abu Hurairah nínú hadisi yìí wọ́n ní tí Abu Hurairah tí ó gbà wá. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ìkìlọ̀ sí ọlọ́run ìkí ọlọ́run lọ́nà kó máa bá a sọ báyìí pé as-sawmu junnatun. Ìpè ní àwẹ̀ tẹ́ rí yẹn pápí ọrọ̀ ni a wà ní. Fa idha kana ahadukum sa'iman. Àmọ́tọ̀ ọ̀rẹ́ tí mẹ́bẹ̀ bó ṣe pọ̀ tó àbí kéèyàn sọ́ra. Èyí tó bá ti gbà wẹ́nu yín o. Fala yakfa. Kò gbọ́dọ̀ sọ tí ò dáa, kò gbọ́dọ̀ ṣe sìnà, kò gbọ́dọ̀ sọ̀rọ̀ àlùfàǹsá, gbogbo tó lè bá láwẹ̀ jẹ́ kó jìnnà sí. Wala yajhal. Bẹ́ẹ̀ sì ni kókó má ṣe bí ẹni pé ní àmọ́ ni ẹlòmíì yóò mọ̀ mọ̀ sí. Tọ́ba ni ọmọ pé kí ní ìbá àwọn ọmọ ni yóò máa wù aláìmọ̀kan, ànábì ni ká máa wù aláìmọ̀kan. إن امرؤ قاتله أو شتمه فليقل إني صائم. Tàbá wá wà nínú àwẹ̀ tẹ́nìkan bá fẹ́ bá wa jà àbí wọ́n ń bú wa ànábì ni tá a sá sọ ni pé tọ̀ aláwẹ̀ ni mímọ́ bà mí láwẹ̀ jẹ́ ká jìnnà sí gbogbo ohun tó lè ba àyàn láwẹ̀ jẹ́. Eléyìí ní sẹ́ẹ̀rì pé nínú humanity tẹ́ńpẹ́ ní ìjọmọ̀nìyàn kó láti relate pẹ̀lú ara wa nínú community nínú society ìkànnú ènìyàn tí àwẹ̀ nínú àǹfààní táàmù ó sì jẹ́nu purpose táwọn afáàkà pẹ̀mpẹ̀ fún àwẹ̀. As-sawmu yufidu al-qana'ata. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tí bàbá fi síbí báyìí pé àwẹ̀ a máa kọ́ni níbò láti yáyọ ọkàn. Wọ́n fi sọ́ọ̀mù máa ń Tí òní máa lọ ganu sí tí òye kó ganu. Tí òní máa ganu kiri kò ní lọ ganu sí tí òye kó ganu sí. Àbí jẹun ní ìsìn àwọn. Akẹ́wọ́ fún un lọ. Was-sawmu yu'arrifuka luqmata at-ta'ami wash-sharab. Àwẹ̀ ó fẹ́ kọ́ wa ní báwo ló ń jẹ níwọ̀n tá a ti jẹ ní sáàrì bóò ni ó ti tó wa tí ó gbé wa títí dalẹ́ omi tá a ti mu ní sáàrì tí a sì ní sùúrù lórí ẹ̀ tí ó fi di sa alẹ́ ọ̀nà àánú ìyáyọ kankan ni pé Ọlọ́run ní kí n kánú ko àwa gbó lórí bẹ́ẹ̀ tí ó fi di àsìkò mọ́gàrí. Wa min ajli dhalik warada anna an-nabiyya sallallahu alayhi wa sallam qala. Àrí ẹgbà wa kan tó ànábì wa Muhammad bá nàbí wípé. Arada rabbi alayya fataha'a Makkah zamanan. Ànábì sọ pé ní Ọlọ́run gbogbo ilẹ̀ Mákà Ọlọ́run bá darí rẹ̀ sóhun ní súrà góòdì pé góòdì ní gbogbo kíní ìbò tí wáyé akókún rẹ̀ ànábì. Wa qultu la ya Rabb. Ànábì wa sọ fọ́nà pé eléyìí kan mo fẹ́ góòdì kan mo fẹ́ Ọlọ́run. Walakin ashba'u yawman wa ajumu yawman. Ànábì wa sọ fọ́nà pé bóun ti fẹ́ kó o bá mi ṣe ni pé kí n máa yó ńjọ́ kan kí èmi náà sì tún máa gbààwẹ̀ fún rẹ̀ Ọlọ́run níjọ́ kan àáyó ńjọ́ kan ebi ò tún pa wá jẹ́ ńjọ́ kan gẹ́gẹ́ bí nature ayé Ọlọ́run bá ti da ànábì ò fẹ́ dàrú. Èèyàn lè máa jẹun ojoojúmọ́ kó máa yó. Téèyàn bá ń jẹun tí yó ojoojúmọ́, àwọn tí bí ń pa ojoojúmọ́ kọ́. Ìwọ náà gbọ́dọ̀ ṣèṣe pé ebi ń pa àwọn kan. Tọ́ ọ bá fi sọ́dọ̀ bá sì kẹ́ fún ọ tó jẹ́ ń bẹ́ lé rẹ̀, yá a mú nù tiẹ̀ lọ fún àwọn tí ò rí jẹ. Fáyidà jọ́mù tún tọ̀dọ̀ rán àtò ilé. Ẹ̀kọ́ tó wá bẹ́ẹ̀ ni pé ní tẹ́bí bá ti àlébí ní tẹ́bí bá ti pa mí yóò jẹ́ kí n lè tẹ́wọ́ sí ìrìn Ọlọ́run kí n bẹ̀rẹ̀ Ọlọ́run tó mo fẹ́ báyìí mo fún oúnjẹ. Ara ni mi Ọlọ́run ti ṣe dẹ̀rẹ̀kùn fún mi yóò lè máa tẹ́wọ́ yóò lè máa bẹ náà á lè máa ṣàdúrà. Fáyidà ṣàbáàtú ṣàkàtú jọba àbẹ̀tù. Ìjọ tí kẹ́ bá sì dé tí ara yọ á lè máa dúpẹ́ fọ́lọ́ àmẹ́ni tí á gbé gbogbo ìgbà ní fi ń yó kò ní máa yé bí. Iná làwọn bàbá ti bá wa ṣàlàyé wọn. Ẹlẹ́ẹ̀kẹta náà àwọn ẹ̀kọ́ tí bàbá fi sínú tírà náà. As-sawmu yufidu taqwallah. Ẹ̀rí ààwẹ̀ ń máa súnni mọ́bò láti tún bẹ̀rù Ọlọ́run. Ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ló lékún. Ẹni tí ò bá sí ìbẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀ òun náà olúkálukú ẹ̀rí pé lásìkò tá a wà yìí tó bá yẹ bá a lè máa rí ni gbogbo wa láti di mọ̀lẹ́kà tẹ́yẹ́ báyìí torí bẹ̀rù Ọlọ́run ti sọ̀kalẹ̀ sí wa lá. من المعلوم أن الغرض الأساسي والغاية من الدين بالعبادات ومعاملات هي تقوى الله. wọ́n ní pọ́pọ́sì àkọ́kọ́ tọ́lọ́ bá fẹ́ lò lọ́wọ́ wa tó fi ní ká máa ṣẹ̀sìn àákírun ni àágbàwẹ̀ ni àájọ sàká
à lọ sí hajj gbogbo tó lọ́ọ̀ ní ká ṣe òun náà ní bóun là á ṣe máa bẹ̀rù ọlọ́run tí bẹ̀rù ọlọ́run wọ́n máa lékún gbogbo wa. قال الله تعالى ọba àlekè ọlá sọ pé يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ọlọ́run ní bí mo ti sàwẹ̀ lọ́rùn ẹ̀yàn fáwọn tó ṣáájú yín bí ó ṣe jẹ́rú èyí táwọn ń bẹ́ ilé àwọn gbà àti lọ́rùn ẹ̀yàn fẹ́yìn náà pẹ̀lú bánábì ti ṣàlàyé tiwa fún wa. àmọ́ pọ́pọ́sì tí wọ́n fẹ́ ká ló ń bẹ́ẹ̀ náà ni kíkó bá ti ń dárò ẹ̀yẹn jẹ́ kí bèrè ọlọ́run rẹ máa lékún ní tẹ̀kùwá máa lékún ní ìpáyọ̀ ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹrin الصوم يفيد التراحم. ààwẹ̀ ó fẹ́ kọ́ wa ní bó láti láàánú ara wa bó láti wà compassionate. من المعلوم أن حسن العمل في رمضان مضاعف. ó ní tí a máa ń ṣẹ̀rẹ́ islam nínú rahmatul islam ìkẹ́ islam ni pé dáadáa tá a bá ṣe lọ́jọ́ lásán mẹ́wàá ni rìwọ́tì ọlọ́run fún wa mọ́nú ramadan wọ́n máa ń ṣe ní àdìpèlé tí ò níye ni. قال صلى الله عليه وسلم àdìsí ànábì wa muhammad ó pé wá wípé من أطعم أخاه لقمة على جوع. ẹni tí ó bá fún ọmọ ìyá rẹ̀ ní oúnjẹ kan jẹ lórí ebi tí ń pa ó ti gbà rẹ̀ látàárọ̀ gbà tí ó bá dásìkò sínú ẹ wá fún un ní sínú. أطعمه الله يوم القيامة. ànábì sọ yìí pé ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó fún un náà lóúnjẹ níjọ́gbìn dàrú kìámù ìbí ò ní pa ẹ̀ sì dá àyùbọ̀ ànábì. ومن تقرب إلي فيه بخصيلة من خصال الخير. ẹni tí ó bá wá súnmọ́ náà pẹ̀lú wípé ní ó ṣe oore kan nínú àwọn olóore lọ́dọ̀ ọlọ́run. كما تقرب إلي بفريضة فيما سواه. ànábì sọ ní pé ní irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí súnmọ́ lọ́hùn pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀ràn èèyàn tó náà fẹ́ ká ṣe lásìkò tí ìsásìkò rọ̀mọ̀dọ́n ní gbogbo tábàrí sínú rọ̀mọ̀dọ́n ọlọ́run máa fi gba orí ńláńlá ìfóòtì láàmú ẹgbàá lọ́dọ̀ ọlọ́run. ومن الفوائد النافعة nínú àwọn àǹfààní tí ó já sí pé gbogbo ìgbà náà ní sàǹfààní التي جعل الله في الصوم tí ọlọ́run bá fi sínú àwẹ̀ rọ̀mọ̀dọ́n tá ń gbà tó di mẹ́sàn-án lé ní. تزكية النفس وتطهيرها. òun náà ni kí ó máa purify ọkàn wa gbogbo tí ò dáa tí máa ń bẹ nínú ọkàn ròyìnròyìn tẹ̀m̀bẹ̀lẹ̀kun gọ́sìpù gbogbo àwọn ọ̀wà tí ò dáa ń táwọn ewu kéékèèké ń ọlọ́run máa fi ramadana fọ yọkùnú ọkàn yẹn. لأن الصيام يغير مجرى الشيطان في بدن الإنسان. torí téèyàn bá ti bẹ̀rẹ̀ sí í gbààwẹ̀ bí èṣù ṣe máa ráàyè tí máa rìn káàkiri nínú ọmọnìyàn bí ẹ̀jẹ̀ wá ṣe máa fúlò yẹn kò ní jẹ́ kí èṣù ráàyè kò ní tẹ́kì control lórí bó láti ronú tí ó wàá bí reaction tá a ṣe láàrin àwọn èèyàn gbogbo kìíní ìpẹ́rẹ́pátá ẹ̀rí ìpè ní ó jọ bí ẹni pé wọ́n ń sọ ọ́dájọ́ ọ̀pẹ nìkan ni àmọ́ ohun tí ó fẹ́ reflect nínú society wa bọ́lá ọba ti fẹ́ kárí òun ni gbogbo ẹ̀kọ́ tó wà ní gbogbo tó náà bá so mọ́ inú àwẹ̀ Ramadan tá ń gbà yìí. ẹlẹ́ẹ̀kẹfà. الصوم يفيد العلم. àwẹ̀ yóò máa ń fúnni ní sùúrù àlàyé yóò bí mímọ̀ fún ni. عن أنس بن مالك رضي الله تعالى عنه. أنس بن مالك هناك قراءة كما النبي محمد. قال رسول الله صلى الله عليه وسلم. ومن شاء الله مسقي. من أحضر مجلس العلم في رمضان. ẹni tí bí àwa ti wálé ní tí wọ́n gbé wá sí inú Ramadan kalẹ̀ yìí tá a wá yìí ànábì ní ẹni tí ó bá lè rọ́jú tí ń lọ gbé wá sí inú Ramadan. كتب الله له بكل خطوة عبادة سنة. gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan tí bá ń gbé láti ilé rẹ̀ lọ síbi tí ó sì lọ gbọ́ wá sí ẹsẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run máa fi kọyọ ládàá pé ìyẹn jọ́sìn fún ọdún kọ̀ọ̀kan fún un ẹni bá gbé ẹsẹ̀ márùn-ún ọdún bá ládàá ọdún márùn-ún ló gbà wọn ìwọ tó gbé mẹ́wàá ládàá ọdún mẹ́wàá nù wọn náà máa fojú ka yín tó ti gbé ọbí ládàá wá ti pọ̀ nù Ramadan. ويكون معي تحت العرش ومن داوم على الجماعة في رمضان أعطاه الله تعالى بكل ركعة مدينة. ọlọ́run tó wọ́n ń sọ wípé irú ẹni bẹ́ẹ̀ tó bá ti jọ́ gbé dàlù kìámà yóò máa bẹ pẹ̀lú òun ní abẹ́ àlárà sí òun ni tó bá dàlù kìámà náà nínú àlìjánnà lọ́jọ́ àlìkìámà ọlọ́run yóò fún ní odidi ìlú kan ọlọ́run kan fóun nìkan. من داوم صلاة الجماعة. ẹni tí ó bá yá sí pé nu láti jọ tá Ramadan ti bẹ̀rẹ̀ dèní tí ó fi parí àsìkò ìrun jàmá kì í pa á jẹ wọ́n tó bá wá ń pa á jẹ láti bẹ̀rẹ̀ àsìkò tó ti pẹ́ iná bẹ̀rẹ̀ rẹ̀ ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ títí Ramadan náà fi tán ọlọ́run kọ́ odidi fílẹ̀jì àbí sítì ńlọ́lọ́run fún lálùkìyámà. ومن بغى إلى زوجها أو زوجتها في رمضان. tọkọtaya tí wọ́n bá wá ń ṣe tó dùn mọ́ra wọn nínú Ramadan yìí ọkọ tí ń dùn ìyàwó nínú ìyàwó náà tó náà ṣe ti ń dùn ọkọ nínú. إلا ولها ثواب مريم وآسيا. ẹ̀sìn tó lọ́wọ́ fún ìyàwó bẹ́ẹ̀ tí ń dáná sàárì fọ́kọ ń dáná ìsinu fọ́kọ òun ni pé ní dédé ẹ̀sìn tó lọ́wọ́ bá fún Nana Mariam àti Asiya
ni Ọlọ́run fúnra àwọn obìnrin bẹ́ẹ̀ náà. وما قضى حاجة أخيه المسلم في رمضان. ẹni tí ó bá wá bí abùkátà ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ẹni tára ń ni ó bí abùkátà rẹ̀ ẹni jẹ gbèsè ó bá a san ẹni fẹ́ nǹkan kan ó ṣe é fún un. ó sọ̀rọ̀ pé lágbájá ìbí wọn ti ń wò yìí ó dàbí pé bí ń pa àfa lágbájá ni kó bá lọ gbé ojú òfin sínú fún un. àwọn ọmọ yìí gbọ́dọ̀ ti wá rẹ̀ yín lọ léèwé ni kó bá fún wọn scholarship. gbogbo dáadáa tá a bá ṣe ní Ramadan yẹn ní bá lè ṣe bẹ́ẹ̀. قال الله له ألف درجة يوم القيامة. a ní tó bá dàlẹ̀ kìyàmà ní ìpele ẹgbẹ̀rún òun ni bọ́lá ó ti gbé ìgbà dàlẹ̀ kìyàmà. ẹ máa wo ọ̀rọ̀ àwẹ̀ ni o Ọlọ́run wa ń sọ bó láti ṣe láàrin ara wa náà pè ní humanity náà nù. àwọn tí wọ́n ń ṣe tán fa argument láàrin religion àti humanity ìpele wo là á ti síwájú ọ̀pọ̀lọpọ̀ ó ní ẹ̀dá bá ń ṣe dáadáa nídìí ẹ̀sìn àmẹ́sìn gangan ìsìláàmù gangan ló gbé humanity wá. الصوم يفيد الشفاء. ẹlẹ́ẹ̀keje tí àwọn bàbá bá wa fi síbí báyìí ó ní pé ní àwọn Ramadan tẹ́rí tá ń gbà yìí a máa bí ìwòsàn sínú ara ẹni táìsàn ti ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ kò kàn ní mọ̀ yóò kárí pé Ramadan lọ́gbọ̀n ní ìbáríkà òun ò rí symptoms àìsàn yìí mọ̀ Ọlọ́run bá ti fi Ramadan náà ó ti fi ìwòsàn rẹ̀ ni. وقد قرر الأطباء أن الصوم علاج لكثير من الأمراض. àwọn dókítà ayé àwọn náà wọ́n fi rin lẹ́yìn pé ní kéèyàn máa gbà àwẹ̀ a máa ṣèwòsàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń bẹnu ara. كالبول السكري. gẹ́gẹ́ bí ìtọ̀ diabetes. وضغط عالي. àti ẹni tí ó ní ẹ̀jẹ̀ ríru. كما هو نافع للأصحاء نفعا عظيما. gẹ́gẹ́ bí àwẹ̀ bó ṣe wúlò fáwọn tá a ní àìsàn bẹ lára wọn yìí náà ló wúlò fẹ́ni tí òun lálàáfíà tẹ́lẹ̀ náà. لأنه يساعد على إخراج السموم المختلفة في الفضلات التي لا يتم هضمها إلا بالصيام. torí gbogbo àwọn wastage níbi oúnjẹ tá a bá jẹ tí máa dá wàhálà sínú ara àwẹ̀ yóò máa push it out yóò máa flush it out nǹkan àwẹ̀ máa ṣe nù. كما أنه كثيرا نافعا في الالتئام المعوية للجادة. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ tá a rí yìí kẹ́ni tá a rẹ̀ ń kóná jákàrí bá rẹ̀ kàn ń kóná fò gbàtí bá bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta yóò rí i pé temperature rẹ̀ yóò ti máa lọlẹ̀ díẹ̀díẹ̀. àwọn ẹ̀kọ́ wọ̀nyí táwọn bàbá ni wọ́n bá wa fi sínú tírà yìí tá a pè ní àtúfátòl ìfọ̀wàníyà fi durusi Ramadaniyya. Barakallahu fikum. اللهم إني أعوذ بوجهك من تقلب الدهور ومن دعوة الثبور ومن الغواية والغرور ومن كشف الستور أنت الذي تجير بين الظلمات والنور وبين الحزن والسرور وبين سائر البحور وأعوذ بوجهك من جور الرجال ومن الخوف ومن الزلزال ومن المصيبة في النفس والولد والأهل والمال ومن النكال وسوء الحال وخيبة الآمال ورد السؤال وفساد العقل والخبال ومن الجنون والبرص والجذام وسيء الأسقام والداء الأكبر والريح الأحمر واليرقان الأصفر ومن الحمى والمليلة والسل والكولة والثقيلة اللهم أجرنا من جميع الهلال وعافنا من العجز والكسل ونجنا من التواني والفشل وكن بيننا وبين النفس الأمارة يا من يهول بين المرء وقلبه يا قادر يا مقتدر يا الله يا ذا الجلال والإكرام أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عيننا ولا أقل من ذلك يا الله يا الله يا الله يا رب محمد صلى الله عليه وسلم فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá wa àgbàlùfà ńlá wọn ní àwọn bàbá wa Abubakar anígbà táwọn ti wà ń lé nílọrin náà ni wọ́n ti ń pè lọ́pẹ̀bọ̀ yìí pé ẹ dákun ẹ dákun àfàbùràmẹ́ni náà lábúrọ́dì lọ́hùn náà lamẹ́ríkà àwọn náà ń pè lọ́ ń pè bọ̀ ọ̀pọ̀ àwọn àfáà náà lápapọ̀
ọlọ́run ó gbà á lẹ́sìn fún yín. Àmín. ọtí ìmáàmù náà ó bò wọn aládùúrà ká tó dìde ńlẹ̀ àtàwọn bàbá. a fi méjèèjì bẹ Ọlọ́run fún àwọn bàbá wa ẹ̀mí gígùn ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti ọ̀pọ̀lọpọ̀ fọkànbalẹ̀ ọ̀tọ́lọ́run ti ṣe Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ kọ́lọ́n kó wa láwọn níwájú Ọlọ́run gbogbo táwa náà ń béèrè kọ́lọ́n kó fi lé àwa náà lọ́wọ́ bisimilahi rahman rahim alam nashrah laka sadrak wa wada'na anka wizrak allazi anqadha zahrak wa ghafara laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab bismillahir rahmanir rahim alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ألم يجعل كيدهم في تدبير وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. Ọlọ́run kọ́ wa wọlé àṣàlátùl kámìlì náà èyí tọ́lọ̀ fi ṣe fi ń lórí ọlọ́mọdé ó dìbàjẹ́. àmín. ẹ̀sọ́lẹ̀ kan bí eré bí àwàdà òdodo ní òkú sí wọlé Ọlọ́run tí ò ní tóun ní oṣù máa ní tí ó máa rán. yóò máa gbẹ lọ́gbọ́ Ọlọ́run kí ní ìsàn mi ò fẹ́ Ọlọ́run ni mo fi sàdóhùn fún ọ ní ìní mú kú sẹ́. bó bá ti wá mú mára ǹjẹ́ ajá rẹ̀ pọ̀ sí ní ìsìjàmbá rẹ̀ ló sì máa pọ̀ sí. Ọlọ́run gbogbo nǹkan náà Ọlọ́run bá wa sọ́ dídùn fún yín. àmín. wá wọlé àti yín bẹ́ẹ̀ tí ní ìwọ̀n àwa káwa ní orí bẹ́ẹ̀ ohun wa kárí bẹ́ẹ̀ Ọlọ́run já wa ní orí bíi tiyín. àmín. Ọlọ́run já bíi tiyín. àmín. dáhùn ọmọ wa ní orí bíi tiyín. àmín. Ọlọ́run já kí bisimilayi rahman rahim Allahumma salli ala sayyidina Muhammadi wa barik ala sayyidina Muhammadi salatan kamilatan salatan tahiratan salatan zahiratan salatan aliyatan salatan taibatan salatan barakatan salatan rahimatan salatan hadiyatan salatan najiyatan salatan syafiyatan salatan rabiyatan salatan faikatan salatan nafiyatan salatan kafiyatan salatan mujibatan wa ala alihi wa ashabihi wa sallim tasliman katsira. Allahumma anta salam wa minka salam wa ilayka yajibu salam fa ayyina rabbana bis salam wa adkhilna jannata daraka darus salam tabaraka wa ta'ala ya zal jalali wal ikram. ìṣẹ̀lẹ̀ fún tá à ń ṣe yìí sátúbọ̀ múra sí i látàrí pé ẹ̀fọ́ rẹ̀ táwọn bá padà rí níwájú Ọlọ́run á mọ̀ pé ẹ̀fọ́ tó tóbi ni abiola ọba àdìkẹ́lá ọdọọdún ọlọ́dún láti máa fi ṣàṣemọ fún wa fọlọ́n bá tọ́jọ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé alákọ̀ọ́yà ìkẹrẹ lọ́lá ìrẹ́fẹ́lọ́lá ọlọ́lá haúlá wàlá quwwata illa billahi yàfù. èmi ní ustaz tawhid abdulhamid tí mo jẹ́ mísọ́nà fún muslim youth ọlọ́run gbẹ́bẹ̀ ní ètò láti pàṣẹ Ramadan lẹ́sẹ̀ lónìí àtúntò àwọn tí wọ́n wà ní abẹ́mi lápapọ̀ tí a jọ ń ṣe mission bọ̀ afọwọ́ arọ abdulsalam afọwọ́ abdulhafiz onídìrí afọwọ́ abdulrasheed takuro afọwọ́ mùsùlùmí àti gbogbo àwọn tó wá pípẹ́ àjọ ń ṣe alágbèsè gbogbo mission bọ̀ ẹ̀rọ̀dàkùnbà àṣọ̀dà fẹ́ni kọ̀kọ́ wọn la hawla wala quwwata illa billahi al-azim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallallahu alaihi wa sallam.